mo kí ẹ̀yin wa nílé lóko lẹ́yìn odi níbikíbi tẹ́ bá ti ń wò wá mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ẹ bá mi pín ọ̀rọ̀ yìí kó lọ dáadáa. Mo mú ọ́díò kan wá fún yín. Àwọn ọmọ ìlú Màsáì ní Yewa North l'Ogun State, mo mú ọ̀rọ̀ tí wọ́n sọ nípa àrà tí ọba wọn ti fi wọ́n dá. Ọ̀rọ̀ náà ni mo mú wá etí ìgbọ́ yín ká tó fi tí ara wa gbọ́. Àrà tí ọba Lukman Ọlálékan Kúóyè ti ìlú Ìmàsáì tí fi wọ́n pa. Wọ́n sọ wípé nígbà tí ọba yìí tí ò tí ì jẹ ọba, eku ń ké bí eku, bẹ́ẹ̀ ni ẹyẹ ń ké bí ẹyẹ. Ọmọ èèyàn náà kì í fọ̀n bí ọmọ ènìyàn. Àwọn ọmọ ìlú Ìmàsáì wọ́n sọ wípé nígbà tí ọba tó wà bẹ́ẹ̀ nísìn Lukman Ọlámilékan Kúóyè ti ìlú Ìmàsáì, nígbà tí ò tí ì jẹ ọba lé àwọn lórí, eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ, ọmọ èèyàn ń fọ̀n bí ọmọ ènìyàn. Ariwo tí bàbá wa Ìgbòho Òòṣà ń pa ní o. Bàbá Ìgbòho Òòṣà Sunday Adéníyì Adéyẹmọ wọ́n ń pawó pé ẹ má jẹ́ ká jẹ́ káwọn ará bí kí wọ́n pa wá tán. Ìyẹn àwọn Fúlàní àtàwọn ajínigbé. Àti wá gbọ́ ẹni tó wá jẹ ọba lé a lórí tá a pè lọ́ba ilẹ̀ Yorùbá, òun náà ní tí wọ́n á ṣẹ́jú pa àwọn ọmọ tó jẹ ọba lé lórí. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ilẹ̀ Káàárọ̀ Oòjíire? Odidi ọba aládé tó jẹ ọba lé ìlú ẹ̀ lórí, òun náà ní tí wọ́n á ṣẹ́jú pa wọ́n. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. A fi àsìkò a fi ké pe ọlọ́lá jùlọ gómìnà wa, gómìnà Ogun State Dàpọ̀ Abíọ́dún. A fi àsìkò a fi pariwo síta fún yín. Ẹ tètè bá wà kan ṣe sí ọba Lukman Ọlálékan ti ìlú Ìmàsáì. Ẹ tètè bá wà kan ṣe sí ìyà tí fi ń jà àwọn ọmọ ìyá wa ní ìlú Ìmàsáì. Etí wa ti kún, etí wa ti kún pẹ̀lú àbúrúkú tí ń wù lé wọn lórí ní ìlú Ìmàsáì. Ẹ tètè bá wà kan ṣe sí ẹ tètè bá wà kan ṣe sí gbogbo ẹ̀yin afọbajẹ nílẹ̀ Yorùbá. À ń pariwo fún yín, ẹni tí Ifá bá yàn òun ni tẹ́ bá gbé sórí ipò ọba. Ẹ má torí àtẹnujẹ kẹ́ ẹ gbé ẹni tí Ifá ò yàn sórí ipò. Ó ti àkàtà ti ṣẹlẹ̀ ní o. Òun ló ti ṣẹlẹ̀ yìí o. A gbọ́dún ọ̀rọ̀ wọn wípé ẹni tó wà lórí ipò nílùú Ìmàsáì, Ifá kọ́ ló yàn síbẹ̀. Ọ̀tọ̀ lẹni tí Ifá mú, ọ̀tọ̀ lẹni tí Ifá mú. Ifá ò yàn sórí ipò. Agídí àti pòlítíkù tọ́ọ̀d òun ló gbàdé bẹ́ẹ̀. Òun ló gbàdé bẹ́ẹ̀. A tún wá gbọ́ nínú ọ̀rọ̀ àwọn ọmọ ìlú náà wípé bàbá wa gómìnà Ogun State Dàpọ̀ Abíọ́dún, àwọn ni wọ́n jáwé olúborí, wọ́n jáwé lé lórí, àwọn ni wọ́n fún lọ́pàá àṣẹ. Bàbá Dàpọ̀ Abíọ́dún, ẹni tẹ́ fún lọ́pàá àṣẹ ibi kò jọba lé àwọn ìlú Màsáì lórí, àrà tí fi wọ́n dá, ẹ tètè bá wa dá sí i kó tó pa wọ́n tán nílùú Màsáì. Ẹ tètè ẹni tẹ́ ẹ gbé ọ̀pá àṣẹ lọ́wọ́, tẹ́ ẹ gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́, tẹ́ ẹ gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́ nílùú Ìmàsáì, tẹ́ ẹ fi jẹ ọba lé àwọn ìlú Màsáì lórí. Ẹ tètè bá wa wá àkànṣe sí i, àti fi wọ́n dá. Ẹ fètè ayín gbọ́
látẹnu àwọn ọmọ ìlú gangan. Ẹ fẹ́ dára yín gbọ́ látẹnu àwọn ọmọ ìlú Ìmọ̀ṣá yìí, àrà tí ọba wọn ti fi wọ́n dá. Ẹ fẹ́ dára yín gbọ́. Ó wá bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò. Ẹ bá wa pín ètò yìí kó lọ dáadáa, kó lọ kan gbogbo àwọn tí ń jẹ Yorùbá ní Ògùn State lọ́wọ́, kó lọ kan wọ́n lọ́wọ́ káwọn náà rí àrà tí ọba ìlú Ìmọ̀ṣá yìí tí ń fi àwọn ọmọ ìlú Ìmọ̀ṣá yìí dá. Káwọn náà kí wọ́n gbọ́, kí wọ́n rí. Abẹ́ yìí ni arọ̀ yìí ni. Ẹ̀yẹ́ mọ̀ yá wa tẹ́ wà nílùú Ìmọ̀ṣá yìí, ẹ tètè pariwo ọba yìí síta. Ẹgẹ́ bẹ́ẹ̀ láì dẹ́ ẹ ṣe lórí ọba Lukman Ọlálékan Kúóyè tìlú Ìmọ̀ṣá yìí. Ẹ tètè pariwo ẹ̀ síta. Tó bá jẹ́ pé lóòótọ́ ní ẹ̀sùn tẹ́ fi kàn wọ́n yìí, ọba rí bẹ́ẹ̀ lóòótọ́, ẹ tètè pariwo wọn síta kí gbogbo ayé ó gbọ́ ìwà burúkú tí wọ́n hù lẹ́yìn lórí nílùú Ìmọ̀ṣá yìí. Torí nígbà táwọn náà gbọ́rọ̀ náà, ó bọ̀ wá nínú jẹ́, ó bọ̀ wá lọ́kàn jẹ́. A ti gbọ́ ọba aládé tó jọba lé àwọn èèyàn lórí, òun náà tó wá ṣe tún pa wọ́n, òun ní dúdú mọ̀ mọ́ wọn. Sọ yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo ọmọ káàró jíire nílẹ̀ Yorùbá, sọ yẹ kó rí bẹ́ẹ̀. À ń pariwo fáwọn àtọ̀húnrìnwá tí wọ́n ń pa wá, tí wọ́n ń jí wá gbé. À ń pariwo lẹ́wọ̀n lórí àdìbọ̀ nínú ẹ̀. Àwọn ọba tó jọba lé a lórí, àwọn náà tún bẹ̀rẹ̀ tí wọ́n ọjọ́ làwọn ṣe gbélé dà, ọjọ́ làwọn ṣe gbélé dà. Ẹ̀yin afọbajẹ nílẹ̀ Yorùbá, ẹ̀yin náà wà náà tí ń dá wàhálà lẹ̀ sí alá, tí ń dá wàhálà lẹ̀ nílẹ̀ káàró òjíire o. Ẹ̀yin afọbajẹ nílẹ̀ Yorùbá, ẹ wà lára àwọn tí ń fìtínà wa, tí ń ba ilẹ̀ wa jẹ́. Gbogbo wa là ń pariwo fún yín pé ẹni tí bàbá yàn onídẹ bá gbé sórí ipò. Ẹ má tẹ̀wé àtẹnujẹ ti yín kẹ́ ẹ lọ yẹn tí fòyàn sórí ipò. Àfẹ́ mọ́, à ń pariwo yẹn fún yín lóòrèkóòrè. À ń pariwo yẹn fún yín lóòrèkóòrè. Tó bá jẹ́ pé ẹni tí fàyàn lọ́bọ̀ wà lórí ipò ọba nílùú Ìmọ̀ṣá yìí ni, ó ṣeé ṣe tí ìwà tí ń ṣẹlẹ̀ nǹkan ń ṣẹlẹ̀ nílùú Ìmọ̀ṣá yìí kọ́ má ṣẹlẹ̀ o. Ó ṣeé ṣe tí ìwà nǹkan tí ń ṣẹlẹ̀ nílùú Ìmọ̀ṣá yìí kọ́ má ṣẹlẹ̀. Àmọ́ nígbà tó jẹ́ pé kì í ṣẹni tí ìfàyàn òun ló wà lórí ipò, tó jẹ́ pé òṣèlú òun ló yàn síbẹ̀, òun ló gbélé lórí. A tún wá gbọ́ wípé ọba yẹn gan kì í ṣe ọmọ ìlú Ìmọ̀ṣá yìí, àjòjì ní ìjọba lé lórí. Àwọn Ìbàdàn ti máa sọ wípé tí ìlú kan bá ń tòrò, ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà. Tí ọmọ àlebẹ̀ bá dàgbà, ìlú yìí ò ní tòrò mọ́. Òun lè tẹ́ rí yìí o. Nígbà tó jẹ́ pé ọmọ àlelẹ́bí jẹ́ ọba nílùú Ìmọ̀ṣá yìí, òun ló fà á tí eku òfin ké bí eku mọ́, tẹ́yẹ òfin ké bí ẹyẹ mọ́, tọ́mọ yẹn òfin fọ́n bí ọmọ ènìyàn mọ́ nílùú Ìmọ̀ṣá yìí. Àwa ń pariwo fún gómìnà ọlọ́lá jùlọ Dàpọ̀ Abíọ́dún. Ẹ̀yin lẹ fi ọba yìí, ẹ̀yin lẹ fún ọba yìí ní ọ̀pá àṣẹ. Ẹ̀yin lẹ fún ní ọ̀pá àṣẹ nílùú Ìmọ̀ṣá yìí. Ẹ tètè bá wá nǹkan ṣe sí i. Ẹ̀yin lẹ fi ọba yìí jẹ ọba nílùú Ìmọ̀ṣá yìí. Ẹ tètè bá wá nǹkan ṣe sí i. Ìwà burúkú tí wù lé àwọn ìlú Ìmọ̀ṣá yìí lórí kò tẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ káàró òjíire lọ́rùn. Àgàtà àwọn ọmọ àwátà wà kò tẹ́ wa lọ́rùn.
ẹ tẹ bá gbégbèsè kó tó pa wọ́n tán nínú mọ̀sá yìí kó tó pa wọ́n tán nílùú ìmọ̀sá yìí ọ̀rọ̀ tí àwọn ọmọ ìlú mọ̀sá yìí sọ lórí ọba wọn mo fẹ́ kí a farabalẹ̀ ká gbọ́ ẹ dì bá mi pín ètò yìí kó lọ dáadáa ẹ bá mi pín kó lọ dáadáa o mo fẹ́ ká farabalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ náà dáadáa nígbà tí wọn ò tí ì yan ọba ìtorí ipò bí ìlú mọ̀sá yìí ṣe rí a gbọ́ nígbà tí wọ́n padà wá yan ọba ìtorí ipò tán bí ìlú mọ̀sá yìí ṣe rí gbogbo ẹ̀ lágbọ́ irú ìwà burúkú tí ọba náà ń wù nílùú ìmọ̀sá yìí á gbọ́ látẹnu ọmọ ìlú mọ̀sá yìí ẹ jẹ́ ká bá balẹ̀ kájọ máa gbọ́ lọ ẹ bá wa pé ètò yìí ẹ bá wa tẹ like ẹ bá wa tẹ love ṣé ẹ ti gbọ́ ẹ ṣe gan ni ẹ ti má gbàgbé láti bẹ lọ bá wa subscribe tó YouTube wa ṣé ẹ ti gbọ́ Ibiyemi TV òun ló kọ YouTube wa ẹ lọ bá wa subscribe síbẹ̀ gbogbo ẹ lólùfẹ́ Ibiyemi TV ṣé ẹ ti gbọ́ ẹ ṣe gan ni. Ṣé gbọ́ Ìmáṣà yìí ní Yewa North London Ogun State nínú Yewa ibẹ̀ ni ọba Lukman Ọlálékan Kúóyè tìlú Ìmáṣà yìí ní tí ń fi ojú àwọn ọmọ ìlú náà ìfojú wọn ráre àwọn tó jọba lé lórí ẹ jẹ́ ká tó máa gbọ́ lọ. Owó máa ń kọrin kan àwọn olórin kọrin tó ṣe pé orin tó bá wà lọ. Wọ́n ní máa rè bóòrò máa wẹ́gbẹ́ oníkókóró máa rè bóòrò máa wẹ́gbẹ́ oníkókóró. Wọ́n rè má ṣàyí wọn lọ gbàgbé ẹ̀kọ́ máa rè bóòrò máa ṣẹ́ oníkókóró. Pẹ́kúlẹ̀ ẹ̀wà gbogbo yín ẹ̀ máa bọ́ dání. Pẹ́kúlẹ̀ ẹ̀wà gbogbo yín ẹ̀ máa bọ́ dání o. Ará Ìmáṣà yìí ẹ ó jẹ tàbẹ́ ò jẹ. Pẹ́kúlẹ̀ ẹ̀wà gbogbo yín ẹ̀ máa bọ́ dání. Ìlú tó kún fún wàrà àti oyin. Ìlú fọ̀. Ṣé ń gbọ́ àlàyé ọ̀rọ̀ látẹnu ọmọ ìlú Ìmáṣà yìí ìlú Ìmáṣà yìí wọ́n sọ pé ìlú tó kún fún wàrà àti oyin ni nígbà tí ọba ò tí ì jẹ ní o nígbà tí ọba Lukman Ọlálékan Kúóyè tó wà bẹ́ẹ̀ ní ìsìn tí ò tí ì jẹ ìgbà náà ni ìlú náà kún fún wàrà àti oyin ni o àmọ́ lásìkò tóun ti jẹ yìí ìlú yìí ò kún fún wàrà àti oyin mọ́ ẹ jákè mọ́ gbọ́ lọ. Ìlú tó ṣe é pé tí ọdún bá dé ta bá fẹ́ lọ lé ní gbogbo ọmọ máa dùn a máa ń kó ẹrú lọ sí ìlú yẹn. Ìlú tó ṣe é pé tájò tí bá bá wa lọ tó bá máa padà sílé àmì ilé máa ṣẹlẹ̀ nínú ayé àjòjì yẹn. Ìtẹ́lẹ̀ tí ò fi sílé ó máa padà délé báre. Owó ni àwọn ọmọ ìyàwó àti bàbá wa fi máa ń ṣe àdúrà pé àdélé báre àrìnàkóre àkóyá bí. Àdúrà tó máa ń fòṣe nílùú wa nìyẹn. Ìlú ìyá mi ìlú bàbá mi ni. Bó ṣe jẹ́ ní ṣókí nìyẹn. Ẹ ṣe. Now, a gbọ́ wọ́n ní ọba kábíyèsí ọba Ọlálékan tí wọ́n jẹ́ bàbá wa ní ìlú yìí. Wọ́n ní aáwọ̀ kan wà láàárín àwọn àti àwọn ọmọ ará ìlú. Àti ará ìlú. Kí ni irú aáwọ̀ wo ló wà láàárín kábíyèsí àti ẹ̀jọ̀? Ẹ ṣe àdúgbò ìyá mi mú kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé gbogbo ibi tí ọwọ́ jẹ tó ní bàjẹ́. Ó kí olóyún lọ́kọ̀ ẹnu. Àkọ́kọ́ náà ìyá mi ibi tí ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ torí ọ̀rọ̀ yẹn kẹnu gan. Ó jẹ́ nǹkan tó kẹnu gan, ó kẹnu gan. Ọ̀rọ̀ yìí ti lọ going to 3 years now. Ṣé ẹ ti gbọ́? Àkọ́kọ́. Ṣé ẹ ti gbọ́? Ọ̀rọ̀ náà títí lọ bí ọdún mẹ́ta tí wọ́n ti wà lẹ́nu ẹ̀ tí ọba yìí ti ń fìdí ní fìdínà tí wọn tí ń dà wọn láàmú
ṣé ẹ ti gbọ́ gbogbo ọmọ káà òjèrè gbogbo ẹ̀ tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wà nílé ẹ bá wa pín ètò iṣẹ́ ẹ bá wa pín kọ́lọ́ dáadáa kọ́lọ́ kan gbogbo àwọn tí ń tìjọba lókùn state kọ́lọ́ kan wọn láà kí wọ́n lè bá a pípé iṣẹ́ lórí ọba yìí kó tó pa àwọn ọmọ ìlú Mọ̀sáyì tán kó tó pa àwọn ọmọ ìlú Mọ̀sáyì tán kí wọ́n lè bá a pípé iṣẹ́ lé lórí. ìlú wa jẹ́ ìlú fọkànbalẹ̀ tó dẹ̀ dúró nípa ohun tó jẹ́ ìdádùn ìṣèlú. Àkọ́kọ́ náà ọba tá à ń sọ yìí kì í ṣe ọmọ ìlú wa. Ṣé ti gbọ́ ọba Lukman Ọlálékan Kúwóyè kì í ṣe ọmọ ìlú Mọ̀sáyì kì í ṣe kí ni kì í ṣe ọmọ ìlú Mọ̀sáyì àwọn olóṣèlú ló fi jẹ ọba àwọn ni wọ́n fún lọ́pàá àṣẹ torí pé wọ́n sọ pé police talk ni police talk òun ni ọba náà ṣẹ́ká tó mọ́ gbọ́ lọ. Ọba bẹ́ẹ̀ lánàá àwọn ọba bẹ́ẹ̀ dẹ̀ ti ṣí kúrò nínú ìwọ́n ti lọ tẹ̀dó sí tó jẹ́ Kúwóyè ìlú yẹn wà ní Adó-Odò local government náà ni ní ọ̀nà Alápòtí lọ́nà Àtàn ní Kúwóyè yẹn wà tí wọ́n ti lọ tẹ̀dó síbẹ̀. Àmọ́ ṣá Ọlọ́run ń ṣàánú àwọn bàbá wa ìfẹ́ àníjù náà lọ́ fi kó bá wọn wọlé. Ìgbà tó máa tó bí. Ara àfẹ́ tá ní táwọn Fúlàní ara ìfẹ́ táwọn babaláwa ní táwọn Fúlàní tí wọ́n fi kógun jà wá lọ́wọ́lọ́wọ́ báyìí iná ni wọ́n ṣe fún ọba yìí ni wọ́n ṣe fáwọn fámìlì ọba yìí láì mọ̀ yìí pé tìlú kan bá ń tòrò ọmọ àlebẹ ni ò tí ì dàgbà àmọ́ nígbà tó máa lè wá dàgbà ní ìsìn tí wọ́n ti kó lù ú wọn ò sínú Mọ̀sáyì mọ́ o wọ́n ti kó lọ Kúwóyè o wọ́n ti kó lọ Kúwóyè o wọn ò sínú Mọ̀sáyì mọ́ o nígbà náà ló ṣe wá mọ̀ pé òun fẹ́ padà sílùú Mọ̀sáyì láti máa fi ojú àwọn tó wà ní Mọ̀sáyì fi mọ̀ láti mọ fojú wọn gbolẹ̀ so ẹ kó rí bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ẹ tètè bá a pariwo ọba ẹ̀ síta kó fi àwọn ọmọ ìlú Mọ̀sáyì lọ́rùn sílẹ̀ kó fi wọ́n lọ́rùn sílẹ̀. Bíi 4 years ago sí 5 years ago ni a gbọ́ pé inú àwọn ọmọ ìlú yìí kan ó pé ìgbà táwọn bàbá wọn lọ tẹ̀dó síbi kan ọmọ ọkọ ni wọ́n tún padà dà wá sílé o wọ́n tún pẹ́ pọ̀ mú wọn. Tí ò tẹ̀ sí agboolé àwọn ẹbí yìí nílùú Mọ̀sáyì kò sí ohun tó jẹ́ ní gbogbo bí ìlú Mọ̀sáyì ṣe tó yẹn kò sàgbọ́lé Kúwóyè bẹ́ẹ̀. Wọ́n ti lọ ní títí wọn wọ́n wá padà ìpadà tó ń padà wọ́n tún wá fi oyè dá kábíyèsí ipò tó jọba wọ́n fi oyè wọ́n fi dá lọ́lá oyè wọn náà fi dá lọ́lá Ààrẹ Ọ̀nà Kakanfò of Ìmáṣàyí láàdì. Ìgbà tí ọba àtàná dẹ̀ fi oyè yẹn dá ṣe ni gbọ́ wọ́n lọ́wọ́ nígbà tí ọba àtàná kó tó gbéṣẹ́ ó ti kọ́ fi ọba yìí ọfọ ọmọ àlè yìí ó ti kọ́ fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó wọ́n láti mọ̀ ní pé ẹni tó bá fi jẹ Ààrẹ Kakanfò kò gbọ́dọ̀ gbé ìlú náà mọ́ ẹ̀yin odi náà kọ́ máa gbé ó wọ́n lámọ̀ ní pé ẹni tó bá fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kò gbọ́dọ̀ bá ọba gbèlú mọ́ ẹ̀yin odi náà máa gbé àmọ́ èrò burúkú tó wà ní ọba yìí ìkà tó fẹ́ ṣe láwọn ọmọ ìlú Mọ̀sáyì lórí òní òjò gbọ́ ní òjò gbọ́ hàn. Ó ti jẹ́ bóyá pé Ààrẹ Ọ̀nà kì í jẹ oyè mí o Ààrẹ Ọ̀nà kì í du oyè mí o ààrẹ tó ti jẹ ìbò lẹ́tọ̀ọ́ sí oyè mí tó o bá mọ̀ pé oyè mí ń mú ẹ kúkú má jẹ ààrẹ ó dẹ̀ fọwọ́ sí kó jẹ oyè yẹn. Ìyá mi bí a ṣe wá ń ba lọ tó di pé ọba àtàná tó gbèsè ṣé ẹ ti mọ̀ wọ́n ní tí ẹrú bá fẹ́ jogún kógún ìtàkìtàn náà máa pa ẹnì yìí ti ní owó ẹwà
ni ṣe tó ṣe bí òwe. bẹ́ẹ̀ ni èèyàn ló wà ní òwò tó òfin ké tí ó bá náwó àwọn olóṣèlú nínú ni gbogbo àbúrúkú tí ń wù yìí kò ní wù náà kò ní wù òun lọ́pàá tá a fi ń pariwo fún bàbá wa ọlọ́lá jùlọ Dàpọ̀ Abíọ́dún gómìnà Ògùn state kí wọ́n lè bá a gbèsè lórí ọba Kúwóyè Lukman Ọlálékan. ẹ̀rí pé mi ò kó rí yín fi ẹ̀yin lẹ́sẹ̀ dá mi sáyé ìṣẹ̀ṣe jẹ làgbà tábà máa parọ́ fún àwa ní tó kù dà ìṣẹ̀ṣe làgbà. kí ni mo fẹ́ fàyọ? ṣé ẹ wá rí kú oyè tí ń dún ọ̀kúrú àwọn kan ló wà lẹ́yìn àwọn kan tó ṣe pé àgbà òbílẹ̀ jẹ́ ṣé ẹ mọ̀ pé kò sí ìlú tí ó sì. àwọn àgbà tó ṣe pé wọ́n jẹ́ tán àwọn ò fẹ́ jẹ́ ṣẹ́kù rárá nítorí pé àwọn bàbá ńlá wa tó tẹ̀lé wọn ṣàyẹ̀wò wọ́n jẹ́ kù ló ṣe ṣẹ́kù báwo wọn lọ́wọ́ lé ìbò àwọn fẹ́ jẹ́ tán ni wọ́n wá súnmọ́ àlejò yẹn ti lọ fowó ó ti fi dí wọn lẹ́nu gbogbo àwọn nǹkan ipò àwọn nǹkan pélébé ó ti fi dí wọn lẹ́nu. kí ni wọ́n fẹ́ fàyọ ọgbà tó ń fọmọ oyè sílẹ̀ wọ́n jí fá ẹni tó fẹ́ fá yìí àwọn gbàgbé orúkọ ọmọ ìlú màṣáì náà wọ́n jí fá yẹn wọ́n lé ifá ẹ má ì tí ì pè wọlé náà tí àwọn tó fẹ́ pè wọlé nìyẹn wọ́n fẹ́ pè wọlé nìyẹn ní sòrò ẹ̀kọ́ ẹ̀kọ́ sọ fún ọkọ̀ ṣùgbọ́n wọ́n jí ifá yẹn tàbí ifá mú Abrahaman Ajayi Oníyìdé. Abrahaman Ajayi Oníyìdé onífámú nígbà tí wọ́n dífá sẹ́yìn gbọ́rọ̀ náà lọ sẹ́yìn bá wa ká lọ lórí ọ̀rọ̀ ìlú Ìmọ̀ṣá yìí. wọ́n tún lọ sí jẹ́lẹ̀ àjànà àbílẹ̀ èkó náà tún lọ tó ti dúró dífá ẹlẹ́lẹ́kejì Abrahaman Ajayi Oníyìdé tún ní ifá yẹn. lẹ́ẹ̀kejì nígbà tí wọ́n tún dífá náà lẹ́ẹ̀kejì Abrahaman Ajayi Olúmídé onífá náà tún mú lẹ́ẹ̀kejì sẹ́ńdé. àbí bọ́ ṣe pàwọ́dà kán táwọn ṣe o ìgbà tá a tún máa gbọ́ o lọ́ba sọ wọ́n tún fẹ́ dìbò wọn ò gbà náà wọ́n tún fìbò kún wọ́n lọ sí local government wọ́n lọ dìbò. ṣètìrì. Abrahaman Ajayi Oníyìdé náà ló tún pépé òkè. ṣètìrì. àbí bá a tún ṣe pẹ́ o àwọn tó jẹ́ dá tí wọ́n bá ń mú wọn kiri tó ṣe bá wọn gangan pé pé ọba tí kì í lé ní kókó mú ni àgbèjà ló máa ṣàyíjà. àṣẹ. wọ́n lọ ń kọ́lá pé ìlú kọ̀ọ̀kan balẹ̀ ní láti ààrẹ tó wá jọba lẹ́yìn tí kúkúrú bá wá pa kúkúrú pípọ́ pa kíkù onígbòde gbẹ́rù gbogbo kálukú ló ti lọ kó yẹ kó lé àwọn tí ìyàwó wà lẹ́gàn bí aláìsí. ṣé ẹ ti gbọ́ gómìnà wa ọlọ́lá jùlọ Dàpọ̀ Abíọ́dún ṣé ẹ ti gbọ́ wọ́n sọ gbogbo àwọn ọmọ ìlú Ìmọ̀ṣá pátá ni wọ́n ti sákòlù tán ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ẹni tẹ́ ẹ gbé ọ̀pá tẹ̀lé lọ́wọ́ ibùdó ọmọ darí ìlú Ìmọ̀ṣá yìí òun náà ìtún wá ń ṣètò pa wọ́n òun náà ìtún lé wọn kó nílùú ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ tètè bá wa kan ṣe sí i àfẹ́ wú àwọn èèyàn báyìí nílẹ̀ Yorùbá mọ́ irú àwọn máa lè tó yẹ pé tó bá jọba lé alórí tán èròǹgbà wọn láti pa wá òun ló wà lọ́kàn wọn àfẹ́ wú wọn mọ́ nílẹ̀ Yorùbá ẹ tètè bá wa kan ṣe sí i ọba Lukman Ọlálékan ti ìlú Ìmọ̀ṣá yìí kó tó pa àwọn ọmọ ìlú Ìmọ̀ṣá yìí tán kó tó pa wọn tán kó tó sọ ìlú Ìmọ̀ṣá yìí di ahoro ẹ tètè bá wa kan ṣe sí i òun là fi ń pariwo síta òun là fi ń pariwo síta lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká tẹ́ mọ́ gbọ́ lọ. kí ni wọ́n fẹ́ fàyọ èmi ò ìyá mi àtìgbà tí a ti mọ́jú ọmọdé ni wá o èmi ò rí kí ẹnìkan kó dìbò fún yàn lẹ́ẹ̀mejì tó ṣẹlẹ̀ rí. ó ṣẹlẹ̀ inú bá wa kó oyè o ó ṣẹlẹ̀ àbárò àbábọ̀ wọ́n wá ṣàṣọ pé kó oyè ló tún wí. ìgbà tí kó oyè máa kó ń bẹ̀ ó kọ́kọ́ lọ ilé ẹni tó wà ní Adélé ó kọ́kọ́ lè pa. ṣé ọba gidi mọ̀ wà bẹ́ẹ̀ ṣé ọba gidi tó fẹ́ràn àwọn tó jọba lé lórí
ṣé máa hùwà tí ọba wèrè wù ẹ wà tó ń dá nílùú Ìmọ̀ṣá yìí lóòótọ́ ọmọlúwàbí ni wá kò yẹ káyọ̀ ságbà àmọ́ àwọn eléyìí wọ́n ti to ìran mọ́dì wọ́n ti dá alábàdà fàdìyẹ òun lọ́rọ́ wọn. irú àwọn bàbá yìí kì í ṣe táwọn tá a lè pọ́nlé kì í ṣe tá a lè pọ́nlé. ìdájọ́ ọmọ gbọ́ lọ. ó lè kó pátápátá wá di àfipá fún 6 months. ó ti àfipá nítorí pé gbogbo agbára gbogbo àwọn bàbá tó bá jẹ́ àwọn olóyè ó kọ́kọ́ rọ̀ wọ́n lóyè. ẹlẹ́yà ẹ má bínú ó dùn ẹ fún mi ní wọ́n sẹ́ pé ní afẹ́ ìrọ̀lẹ́ dára tẹ wà ní abẹ́ ṣó ìpàdé ipò ní ọlọ́mọ òwò ọmọ wọn tó ń tiná bọlé tó ń tiná bọ̀ gbòòrò tí gbogbo ẹ̀ dojúrú ẹ wá kó ọlọ́pàá ẹ kó lọ sílẹ̀ ẹ ní pé wọ́n ṣe wà nígbà wa máa gbé nísìn nígbà yẹn nísìn kó tó dì yẹn ẹ bá wa ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe. bẹ́ẹ̀ ni o. God bless you. ẹ ṣe ẹ bá mi máa. oyè ni wọ́n gbé ọ̀pá àṣẹlé àbí ẹ̀rẹ̀ náà gbọ́pá àṣẹlé lọ́wọ́ bí gbogbo fíìmù yẹn ṣe wá ń lọ ṣé ẹ rí àkọ́kọ́ náà ìṣẹ̀ṣe ìlú kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. torí ẹ̀rẹ̀ mi ṣe máa ń sọ pé wọ́n tó gbé kírísítẹ́nì àti ìsìláàmù bí àwọn bàbá wa ti ní ètò àti ṣe bí wọ́n ṣe ń to ètò. bẹ́ẹ̀ ni ó ti wá. ìlú wa jẹ́ ìlú tó ṣẹ́rìṣì àṣà àti ṣe gan tó lè ṣe é pé wọn kì í fi ṣeré nítorí tá a bá gbogbo lẹ Yorùbá yìí tá a bá fẹ́ kúrò fún àwa Ifá ni wọ́n fi tẹ̀ ẹ́ dó. Ifá ni wọ́n fi tẹ̀lé Yorùbá dó. Ifá ni nà. báwo ni ká ṣe ṣe kí ni ká ṣe kí ni ká mọ̀. ìlú yìí jẹ́ tó kún fún àtàkùn yìí gan àwọn ṣá èèmọ̀ tó wá ṣẹlẹ̀ bẹ̀. wọ́n ti jẹ́ kó yé ẹ má ì tí ì pé wọlé òkú díẹ̀ ẹ sì máa fọ́lù program yẹ̀yẹ́ darapọ̀ owó ẹ̀ lọ darapọ̀ bẹ́ẹ̀ tí ń ṣe ọdún yẹn. ẹ mọ̀ kọ́ tẹ́ ìran mọ́ tọ́dẹ̀ sọ wípé àwọn ọ̀gá wọ́n sọ bẹ́ẹ̀. lẹ́yìn ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá jẹ Odó Ọ̀fun Àṣàyí. lẹ́yìn ìgbà tí ọba yẹn wá gbèsè wọ́n lè ṣètò wá jẹ ọba àlùmáṣà. ọmọ ènìyàn ò ní fóun bí ọmọ ènìyàn ní ìpè wọlé òkú díẹ̀. so ìgbà tí ọba yìí tí wọ́n fún ní ààrẹ kábíyèsí ti jẹ́ kó yẹ pé tó bá tún lọ du ipò mi tàbí ó sọ pé òun fẹ́ jọba tàbí ẹni ipò tó bá tún lọ du ìlú yìí rẹ̀ epo ò ní kébí eku ẹni ò ní kébí ẹkẹ ọmọ ènìyàn ò ní fóun bí ọmọ ènìyàn. ẹ má bínú ìyá mi ẹlẹ́yà ẹ má bínú ìyá mi ẹlẹ́yà ṣé ọba tó wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ Odó Ọ̀fun Àṣàyí yìí ṣé òun ni wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́dún sẹ́yìn? òun ni. tí ẹ̀jẹ̀ sọ wípé nígbà tó fẹ́ fi wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀fun Àṣàyí yẹn pé wọ́n sọ wípé wọn ò ní orí ọ̀fẹ́ àti jẹ oyè mìíràn mọ́ tọ́dẹ̀ sọ wípé àwọn ọ̀gá wọ́n sọ bẹ́ẹ̀. lẹ́yìn ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá jẹ Odó Ọ̀fun Àṣàyí. lẹ́yìn ìgbà tí ọba yẹn wá gbèsè wọ́n lè ṣètò wá jẹ ọba àlùmáṣà yìí. ìyá mi ṣe wá níjọ́ tí wọ́n ní wọ́n fẹ́ dájẹ́ yẹn wọ́n máa ń ṣe ọdún kan nílùú wa tó jẹ́ ọdún ilẹ̀. ọdún ilẹ̀ náà máa ń pe ọdún yẹn. ṣètò ọ̀la báyìí. wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe ọdún yẹn. ẹ mọ̀ kọ́ tẹ́ máa ṣe ẹ yí bọ́ọ̀lù tẹlifóònù ọtí pé yẹn yí bọ́ọ̀lù ẹ̀ sísàlẹ̀ pátápátá kẹ tí ò ní lè distract yìí mọ́. ok mo ti silent ẹ̀ pátápátá. ó yà. ọjọ́ yẹn ni wọ́n bá dájé tí wọ́n bá dẹ̀ ṣọdún yẹn kò sáǹfààní láti dájé lọ́jọ́ yẹn ọjọ́ yẹn ló ń dájé. lọ́jọ́ tí wọ́n dájé kí ni wọ́n ṣe lọ́jọ́ yẹn gangan tí kò yẹ kán dájé. wọ́n ń ṣe ọdún rẹ̀ wọ́n máa ń ṣe ọdún kan nínú wa tó ń pè lọ́dún ilé. ọdún yẹn ló yẹ kí wọ́n ṣe àwọn ọ̀wá fi àǹfààní sílẹ̀ pé kó ń ṣọdún yẹn ọjọ́ yẹn ni wọ́n dájé. láti ìgbà tó ti borí oyè kò sáǹfààní ọ̀ṣọ́dún yẹn rárá o. àtìgbà tó bá yìí ti wá borí oyè ìyá mi. ní mojú ọlọ́jọ́ náà. àṣẹ. Ọlọ́run ò ní jẹ́ kí Yorùbá pìtàn. àṣẹ. pé a ní ọrìn nítorí bó ṣe ń ṣẹlẹ̀ nílùú wa ló ti ṣẹlẹ̀ ń bò ní Yorùbá. bẹ́ẹ̀ ni. aládé nílẹ̀ Yorùbá tó lóun ẹni yà. ṣé a ti rí fẹ́ẹ́ fi nǹkan ti ṣe Yorùbá gan tí ò kéré? ó ti ṣe wá. kí ni wọ́n bá pààyọ? ọba yìí ìgbà tó dórí oyè ó bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe wù. ó ń jẹ́ kó yẹ pé gbogbo àwọn tí wọ́n sọ́pọ́ọ̀tì òun máa ṣe fínísì wọn. ẹ gbọ́ tó bá jọmọ ọkọ ni sọ yẹ kí ó sọ ogún ló bá jáde lẹ́nu
tó bá jẹ́ ọmọ ọkọ Yorùbá ni tó nífẹ̀ẹ́ àwọn ìlú ìmọ̀sá yìí ṣé ó yẹ kó sọ ògbólóbà lẹ́nu kátá níwọ̀n èébú bàbá wa Tinubu tó ń bá lọ rẹ̀mí wọn kí wọ́n tó jẹ Nigeria president kò sí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ sí wọn lá kò sí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá the second bàbá kábíyèsí bàbá àwọn bàbá dáadáa nìyẹn kò sí èébú táwọn èèyàn ò bú wọn tó ṣé ń fowó yàwó ni nígbà tí wọ́n débẹ̀ ṣé bí àwọn àtàwọn kan ni wọ́n tó ń dupò ọba nílé Ifẹ̀ ńgbà náà lọ́hùn ṣé bàtí wọ́n á dé orí ipò náà tán ṣé wọ́n á fi owó yàwó níbí kí ló wá dé tí Lukman Ọlálékan Kúóyè tìlú Mọ̀sá yìí nígbà tó wá débẹ̀ tán òun wá ń sọ gbólóbà jáde lẹ́nu sọ ẹ kó rí bẹ́ẹ̀ ṣé ó yẹ kí ọmọ ọkọ kan kọ́ máa sọ gbólóbà jáde lẹ́nu ọmọlúàbí ni wá lóòótọ́ àìyá sàgbàlagbà àmọ́ kìí ṣe bí ọba tí ń pa wá yìí kìí ṣe bí ọba tí ń pa wá yìí tó àlè lájú wálẹ̀ káwọn ọba ọmọ àlè tó yẹ pé wọ́n ṣe ara wa ó gbé wọn lé alórí ni kọ́ máa pa wá káwọn ká máa pọ́n wọn lé kádákẹ́ nu wa láyé àlédákẹ́ òun làbí ń pariwo fún ọlọ́lá jùlọ gómìnà Ògùn state Dàpọ̀ Abíọ́dún kẹ́ẹ̀dẹ̀ bá gbégbèsè ẹlẹ fún ọba yìí ní ọ̀pá àṣẹ ẹ̀yin lẹ gbé adélé lórí ẹ tètè tí ìlú Mọ̀sá yìí kó tó da owó tán ẹ tètè gbégbèsè lórí ìlú Mọ̀sá yìí torí tó bá da owó tán ẹ̀yin tẹ́ ẹ gbé ọ̀pá àṣẹ fún ariwo yìí náà wà náà ariwo tó mọ̀ pákàkiri o tó a mọ̀ pé èèyàn gidi ni yín ẹ fẹ́ràn gbogbo àwọn ọmọ káàró jíire ẹ fẹ́ nira fún wa òun ló fà táwa fi ń pariwo ọba yẹn là fi ń pa sí létí kẹ́lẹ́ bá lè gbégbèsè lè lórí ẹ̀ òun là fi ń pariwo gómìnà wa Dàpọ̀ Abíọ́dún lọ́lá jùlọ ẹ̀ẹ́dẹ̀ bá gbégbèsè kíákíá kó tó pẹ́ jù tó ẹ ṣe ní àbùkù ẹni àpọ́nlé ni yín lọ́dọ̀ gbà wá tá à ń pè fún self determination lọ́dọ̀ gbà wá tá à ń já fún Yorùbá nation ẹni àpọ́nlé ni yín lọ́dọ̀ wa ẹni àpọ́nlé ni yín àmọ́ àwọn tẹ́ ń gbé sórí ipò tẹ́ ń fi wọ́n jẹ ọba èèyàn burúkú ni wọ́n ń ṣe tẹ́yàn rí mọ́yàn ẹ tètè bá wà kan ṣe sí ẹ jẹ́ ká máa gbọ́wọ́ náà lọ mo kí ogun yẹn káàbọ̀ sórí ètò ẹ bá wa pín ètò kọ́ lọ dáadáa ẹ bá wa pín kọ́ lọ dáadáa ṣé ẹ ti gbọ́ ẹ ṣe gan ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni náà. Láíláí. Ẹgbọ́. Kẹ̀dì má bẹ́ẹ̀ mi. Ó lè tó bá ní tẹ́ ti gbọ́rọ̀ gbogbo àwọn káàró jíire ẹ má jẹ́ ká wo ọ̀rọ̀ ìlú Mọ̀sá yìí níran o
ẹ̀yin àgbààgbà wọn lẹ Yorùbá à ń ké pàjáwìrì lé lórí nìsín ẹ má wo ìlú Mọ̀sárì níran kó tó wá di nǹkan ńlá ẹ jẹ́ ká ètè gbégbèsè lọ́wọ́lọ́wọ́ báyìí. lórí ọ̀rọ̀ nínú lórí ọ̀rọ̀ ní wọ́n rí bọ́ wọ́n péjì mi tó ṣẹlẹ̀ àti wọ́n ti lọ́ọ̀kì péjì yẹn. Ó yá ẹ bá mi pọ̀ sí bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ yìí ó ní agbára ṣé ẹ ti gbọ́ gbogbo ẹ̀ tẹ̀ ń wò mí tẹ̀ ń gbọ́ mi nílé ṣé ẹ ti farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí ọmọ ìlú Mọ̀sárì tó sọ lórí ọba tá à ń sọ̀rọ̀ yìí lórí ọba Lukman Ọlálékan Kúróyè tìlú Mọ̀sárì tí ọlọ́lá jùlọ bàbá wa gómìnà Dàpọ̀ Abíọ́dún tí wọ́n gbé ọ̀pá àṣẹ fún tí wọ́n dé ládé ṣé ẹ ti gbọ́ àti fi wọ́n dá ṣé ẹ ti gbọ́ àti fi wọ́n dá ariwo tí bàbá wa Sunday Adéníyì sì ń pa ní fáwọn àtọ̀hún ìwà àwọn Fúlàní tó ń jí wa gbé tí wọ́n ń pa wá tí wọ́n lè kárí mú mi lórí ilẹ̀ wa àrà táwọn ò lè dá lórí ilẹ̀ wọn lọ́hùn ni wọ́n ń dáfa lórí ilẹ̀ wa tó wá dá ká tó wá bá ọba aládé ká tó bá nù bàjẹ́ bẹ́ẹ̀ inú wà ìbàjẹ́ ká tó bá nù wà bàjẹ́ yẹn sọ́dà sọ́dà ẹgbẹ́ bọ̀ tí wọ́n sọ pé ọba Ìké sọ ọmọ ìlú náà ààrẹ ní àwọn babalẹ̀ ló gbé ìlú Mọ̀sárì àmọ́ wọ́n ti kó ń bẹ́ẹ̀ wọ́n ti lọ tẹ̀rù síbò míì nígbà yẹn tí wọ́n tún wá sọ pé ọba ìlú Mọ̀sárì ó ti fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ọba yẹn tó wá sọ fún pé lẹ́yìn ọba Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ yìí o ọba tó dábàá pé òun fẹ́ jẹ oyè míì mọ́ lẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò àmọ́ nǹkan burúkú tó wà lọ́kàn nígbà tí ọba ìlú Mọ̀sárì wá gbéṣẹ́ tán nígbà tí wọ́n tó wá tètè wá padà wá nígbà tí wọ́n tó kún ti ba ibi tí wọ́n wà wọ́n ti ba bẹ̀ jẹ́ wọ́n tó padà wá ìlú Mọ̀sárì láti wá jẹ ọba lé wọn lórí wọ́n yìí sọ pé kò sí agboolé wọn nílùú Mọ̀sárì wọ́n lè gbogbo ìpadà lẹ gbọ́ nínú àlàyé tí ọmọ ìlú Mọ̀sárì sọ fúdi èyí abẹ́ gbogbo ẹ̀yà àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba wa tẹ́ẹ̀fẹ̀ kí ilẹ̀ Yorùbá bàjẹ́ gbogbo ẹ̀yin gómìnà wa tẹ́ẹ̀fẹ̀ kí ilẹ̀ Yorùbá kó bàjẹ́ ẹ tètè bá wa sọ fún ọlọ́lá jùlọ gómìnà wa Dàpọ̀ Abíọ́dún t'Ògùn state tí wọ́n lè bá gbégbèsè lórí ọba tí yóò jẹ́ káwọn ọmọ ìlú ògbèlú mọ́ tí ní àwọn ọmọ ìlú tó jọba lé lórí tí ní wọ́n lára kí wọ́n ẹ̀dẹ̀ bá gbégbèsè lórí ẹ̀ kó tó pẹ́ jù eléyìí ni ọ̀rọ̀ tá a ní ká mú wá etí gbọ́ gbogbo àwọn ọmọ káàrò jíire ṣe ti gbọ́ ètò náà kò ní jù báyìí lọ o ẹ bá wa pé ètò yìí kó lọ dáadáa ọ̀nà tẹ́mi náà tí mo lè gbà fi dá sí ọ̀rọ̀ tó ń lọ nílùú Mọ̀sárì yìí iná ni mo gbé yìí ẹ̀yin náà ọ̀nà tẹ́lẹ̀ gbà fi dá sí ní pé tẹ́ bá wa pín kí ọ̀rọ̀ náà kó lọ dáadáa kókó fàáyà táwọn tá a dá ọkọ nínú ètò yìí pé tó bá gbégbèsè tí wọ́n lè bá gbégbèsè lórí ìlú Mọ̀sárì yìí ṣé ti gbọ́ ẹ̀yin tẹ́ ń wà nílé tẹ́ ń gbọ́ wa ọkọ̀ tẹ̀mí yí padà Ìbíyẹmí Ọláìtàn kí wọ́n mọ̀ sí Ìbíyẹmí TV ló ń ké gbàjarè síta o lórí ìlú Mọ̀sárì yìí ló ń ké gbàjarè síta lórí àrà tí ọba Lukman Ọlálékan Kúróyè tìlú Mọ̀sárì tí ń fi àwọn ọmọ ìlú náà dá ẹsẹ gan ni ètò náà kò ní jù báyìí lọ oníyànṣẹ ọlọ́kàṣe gbogbo ẹ̀tẹ́ bá mi fẹ́ jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀tẹ́ tí kìí jẹ náà tẹ́ bá padà rí ètò yìí ẹ bá wa pín in kó lọ dáadáa àwa lámọ̀ wá bẹ́ẹ̀ sì ni ẹ̀yin náà lẹ́mọ̀ bá
ojú tẹ̀ fi wù mí ojú lónìí fọ́ o èyí tẹ̀ fi ń gbọ́ mi etí lónìí di ọwọ́ tẹ̀ fi bá mi láìkì ètò yìí tẹ̀ bá mi lọ́ọ̀fù ẹ̀ tẹ̀ bá mi pín káàkiri àgbáláyé ẹni fọwọ́ náà níbi gbọ́mọ sí o láti Èdùmàrè ẹ ṣé gan ni ó dìgbà kan náà.